Hey guys, thanks for watching on our YouTube channel. You are watching our live food entertainment. Kindly subscribe and press the notification button in order to get notification whenever we post or anything about our channel. Thanks for ọba tó ti jọ́ lọ́hùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ káyé tó máa gbogbo lọ́hùn ọba. Yéésù tó máa jọ́ lọ́hùn títí láéláé. Ó tó bá gbogbo bàjẹ́ bá nìtẹ̀. Ìwọ tó nígbàgbọ́ nínú Elédùmarè máa ṣe kó máa yan fàmìlà. Ìmọ̀ fi bá lọ́hùn dúró. Ìbọn yan fanda bí ọ̀pọ̀lọ́ ṣe yan wájú Ẹlẹ́gùṣí. Kíro Ẹlẹ́gùṣí kankan kò gbọdọ̀ yí láta. Ọlọ́wọ́ bá ṣe wo ìrìn àjò tá a lọ bá ní dé. Ṣọ́wa làwa ń bẹ̀, ìdáyé Elédùmarè kò máa ṣọ́wa lọ́jọ́ gbogbo. Kéde ó tó gbórí yọjú, a ti fi ilé ẹ lọ́wọ́. Ìwọ ló ṣọba lánàá, ló ń ṣọba lẹ́yìn. Ó wà lórí ìtẹ́ ọmọbọ́lá hàn wá tó máa ṣọba lọ́jọ́ gbogbo. Ìta máa ṣe bí lálẹ́ yìí, bá a bá ṣe tán, ire láyọ̀ láyọ̀ ká délé tíá. Tètè má fi ṣe. Kọ̀ọ̀kan máa ṣe yọ̀ mí o, tó ń bá mi ṣe. Ajagunṣẹ́gun owó dúró o. Wọ́n bá mi ṣe tèmi bàbá. Ọmọ kan náà yọ. Tètè kó bá wa ṣe. Kójú má ṣe tiwa o. Kó bá wa ṣe. Ibẹ̀ nìkan gbé sáré wọ́. Àwọn kan sunkún ọmọ o, àwọn kan sunkún àlàáfíà. Èmi dẹ̀nu pọ̀ lọ́wọ́ bá bọ́, Elédùmarè ló ti bá wọn fọjọ́ sí. Ká ṣe wéwéwé ká bá wọn lọ, ká bá wọn lọ, ká ṣe wéwéwé ká bá wọn lọ, ká ṣe wéwéwé ká bá wọn lọ. Ṣé wá sí ìwà ilé o? Ẹni tọ́mọ̀ lọ́wọ́ kò lè jẹ́ méjì ojú tó mú lọ́wọ́. Ẹni tọ́mọ̀ lọ́wọ́ kò lè jẹ́ méjì ojú tó mú lọ́wọ́. Ẹni tọ́mọ̀ lọ́wọ́ kò lè jẹ́ méjì ojú tó mú lọ́wọ́. Ìbàyẹ̀ lára ó tù ó. Lọ́jọ́ nínú ìbàyẹ̀ lára ó tù ó. Ìbàdàn lẹ́mọ̀ ẹ ò kọ́ láyé bọ̀ ẹ̀rí sọ̀rọ̀ ẹ̀ máa yẹra fún. Ìbàdàn lẹ́mọ̀ ẹ ò kọ́ láyé bọ̀ ẹ̀rí sọ̀rọ̀ ẹ̀ máa yẹra fún. Ó sọ̀rọ̀ ìjọba ẹ̀gúsí lóró tẹ̀sùn. Ó ṣọ̀rẹ́ ìjọba ẹ̀kú sí lóòó jẹ̀sùn. Ó ṣọ̀rẹ́ ìjọba